ẹ̀yin èèyàn àṣírí ńlá tún rèé o tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n fọ́n sórí ẹ̀rọ ayélujára látàrí Gumi tó jẹ́ agbẹnusọ àwọn Fúlàní bandits terrorists tí ìjọba àpapọ̀ tí wọn ò sì fi ọwọ́ òfin kankan mú látàrí iṣẹ́ tá a mọ̀ tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe tí Gumi sì jẹ́ agbẹnusọ wọn. ẹ̀yin èèyàn Alhaji Oríyọmí Hamzat wọ́n sojú abẹ́ ń kó o kódà wọ́n tú sùdésàlẹ̀ kòkò wọ́n tú àṣírí táwọn èèyàn ò mọ̀ nípa Gumi àtijọba wa àti àwọn Fúlàní bandits tó ń ṣọṣẹ́ ká tẹ́ ń gbé ni tẹ́ ń gbowó ribiribi. ẹ̀yin èèyàn kí ni Alhaji Oríyọmí Hamzat kí ni wọ́n yànnàná látàrí ọ̀rọ̀ Gumi àtijọba àpapọ̀ torí wọ́n ní ariwo tí àwọn kan ń pa ká ni pé kí ló dé tí ìjọba tí wọn ò fi ọwọ́ òfin kí wọ́n fi gbé Gumi ìyẹn tó jẹ́ agbẹnusọ àwọn Fúlàní bandits gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ tí Alhaji Oríyọmí Hamzat bí wọ́n ṣe ń yànnàná ọ̀rọ̀ yìí mo gbé dáńsákì fún Alhaji Oríyọmí Hamzat àti àwọn ẹmẹ̀wà wọn tí wọ́n yànnàná ọ̀rọ̀ yìí létí gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá. tọ́ ẹ̀yin èèyàn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ fọ́lọ̀ wa kẹ́ ẹ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá sórí ètò yìí. ẹ má gbàgbé àdéhùn tá a bá ń dá lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mọ́ wá sí etí ìgbọ́ yín àní jẹ́ kí etí yín ó di sí bẹ́ẹ̀ ni tẹ́sí mọ́ fojú ara yín rí gbogbo ẹ̀. ẹ jẹ́ ká gbé Alhaji Oríyọmí Hamzat wọlé bí ẹ ṣe yànnàná ọ̀rọ̀ yìí ẹ sí ẹ̀ fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. wọn à mú Gumi nígbà tí ó dẹ̀ sọ orí sì tàn ṣe mú òun àwa ló ń jọ lójú pé wọn à mú Gumi wọn à mú Gumi Gumi dẹ̀ sọ pé wọn à tó bẹ́ẹ̀ láti mú òun. ó ní wọn tó bẹ́ẹ̀ láti mú. yes now. tọrọ mọ àwọn tájọ ń ṣe pọ̀. no yes. ó ní gbogbo ohun tó ń ṣe with approval àjọba ni. ó ní ẹ máa gbọ́ ó ní ìjọba mọ̀ sí tó ń ṣe. ó ní Boko Haram rè bandit rè tó ń lọ́dọ̀ wọn ní tí bí ìjọba ohun ọ̀dá lọ náà. ọlọ́pàá tó máa tẹ̀ ló ń lọ sí. ó ní ọlọ́pàá máa tẹ̀ ló ń lọ ok ẹni ọ̀daràn ló ẹni bandit ló ibi tó ń wá ìgangan èyí ọlọ́pàá tó sọ ń wá rè. legalized criminal. ọlọ́pàá sì wà lẹ́yìn ẹ̀ tó tún wọ uniform. so what are we saying? àwọn àtúbẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀rẹ̀ kú kí ló dé tí ebi Islam ní Gumi lòún ṣe gbogbo ara sì mọ̀ pé orírun Islam Saudi Arabia ni kí ló dé tí wọ́n dá Gumi padà Saudi Arabia. ilé àwọn tiẹ̀ dá padà bẹ́ẹ̀ kì í ṣe Gumi. tẹ́yìn òbí léèrè wọ́n nítorí pé Gumi àti rí ọlọ́mọdé Gumi is closed is religion tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn Shia àwọn Shia yẹn they are known for war they are not for peace. Shia Muslims. so ibi tí ẹ̀sìn ti wá ni wọ́n ti rí pé léyìí o is not ẹ̀sìn wa ni tó gbé lọ́wọ́ wàhálà ló gbé lọ́wọ́ wọ́n sì dá padà pásítọ̀ ẹ̀jẹ̀ ń sọ kan fún yín. ṣe báwọn Houthis Shia pọ̀ nù wọn Shia Muslims pọ̀. ẹja gbé bàbá Muhammadu Buhari of blessed memory ẹja padà káwọ ìjọba wọn káwọ ìgbésùmọ̀mí nínú ìjọba wọn ìjíyàn kó nínú ìjọba wọn àti ìtètè takìjí sí àwọn ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ká gbé sí ẹ̀gbẹ́ ìjọba Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tí wọ́n jí kó ní Kwara ilé ìjọsìn àwọn olùjọ́sìn àgbàlagbà pọ̀ ńbẹ̀ àwọn olùjọ́sìn tí wọ́n jí kó ní Kwara àtàwọn kébí girl a gbọ́ pé lánàá hours ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni ààrẹ orílẹ̀-èdè fi ṣèpàdé pẹ̀lú àwọn service chiefs. òkú ìpàdé yẹn la gbọ́ pé wọ́n ní kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn VIPs tí wọ́n ń sọ káàkiri wọ́n dẹ̀ approve pé kí wọ́n tún gba ẹgbẹ̀rún àwọn ọlọ́pàá sí. bóyá nínú ìpàdé yẹn náà ti find out pé ọlọ́pàá ò tó wọ́n wá pé àwọn èyí tí ò tó yẹn nínú ọ̀rọ̀ tẹ́ ẹ ti máa sọ ń bí ṣé ẹ ti gbàgbé pé ọlọ́pàá tí ò tó mélòó gan ni wúlò faraàlú pé wọ́n ti pín wọn mọ́wọ́ rẹ̀ dì í bóyá nínú ìpàdé yẹn náà ti find out pé kan kó wọn kúrò lẹ́yìn wọn civil defence kó a sì mọ̀ pé wọ́n yẹn ṣẹ̀ṣẹ̀ pé wọ́n kó wọn kúrò. ẹ̀bá mọ̀ ti torí ibi tí mo fẹ́ lọ dé mi. so ẹ ká tó wá lọ gbogbo ibi tí mo sọ ohun ẹ jẹ́ kó gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn bá wa fẹ́ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n wà nílé ìjọsìn ní ẹrùkú tí wọ́n padà dá sílẹ̀
ẹ jẹ́ kí wọ́n káàbọ̀ bí wọ́n ṣe ń wọlé padà sí ìpínlẹ̀ Kwara láti bí wọ́n kó wọn lọ. Ẹ káàbọ̀, ẹ gbé ohùn sókè. Somebody should help them now. Hey. No, let them. After this one. Hold on. No, space you are right. Space you are right. Space you are right. They do plan. Okay, ma rush it, no rush it, small. We need a nurse here. It was just a sudden act, suddenly, and a terrifying act, because that evening, after like 30 minutes to the program, we started the program by, I think, around 5. So like 30 minutes to the program, after all the praises, we just heard gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparkling of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drop of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable, because when we got there, we really know that it was a dominated area by these evil people called bandits. Even they have the courage to tell themselves that we are bandits, and they make us know that there's no one that can just slip away without being caught. And with what we see, nobody can escape. From that place they have dominated. They've knew all the routes surrounding all those bushes within Kwara and other states. It was just a sudden act, suddenly, and a terrifying act, because that evening, after like 30 minutes to the program, we started the program by, I think, around 5. So like 30 minutes to the program, after all the praises, we just heard gunshot. Even to my own perspective, I didn't know it was gunshot. I think it was just sparkling of some wire. But by the time we get, they surrounded the whole church. Even some people, they begin to narrate that they are seeing drop of blood everywhere. Now, from that Tuesday to today, when you are released, what is the situation right there inside the bush? It was unimaginable, because when we got there, we really know that it was a dominated area. Dominated area
They even have the guts to call themselves bandits. Wọ́n ní bandits làwọn. Ọjọ́ Sunday tó lọ. Àná nìyẹn o. Ọjọ́ Sunday tó lọ lọ. Àbíjọ́ Sunday kan náà kó wọn. No, fellowship days ni. Fellowship ni. Wọ́n ṣe fellowship days. So kò tó ọjọ́ mẹ́jọ. Wọ́n sáà ti dá wọn padà. Kò tó ọjọ́ mẹ́jọ. Àmọ́ iye ọdún táwọn Chibok girls tí wọ́n lò tàbí àṣírí wọn kó tán di èní. A nílò ìjọba, kò síbi tí ìṣẹ̀lẹ̀ kì í ti ṣẹlẹ̀, ṣùgbọ́n a nílò ìjọba tí ó létí, tí ó tètè dáhùn. Àwọn kan ní wọ́n sanwó ni, a mọ̀ bóyá wọ́n sanwó ni lóòótọ́, bó bá sanwó náà wọ́n san, a dúpẹ́ tí wọ́n ti tètè ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe tán dáhùn ẹni ìpadà. Ẹ bá ń ṣe tí mo sọ lẹ́ẹ̀kan, èmi tiẹ̀ ń kọ́kọ́ dúpẹ́ dídá padà ní ọjọ́ Tuesday wọ́n náà kó wọn. Èmi fẹ́ gbé sí kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ti baba ní tó ṣe ní St. Francis Catholic Church Ọ̀wọ̀, torí chọ́ọ̀chì náà nìyí náà ọ̀rọ̀ pé àwọn ẹni náà ń ṣèṣìn lọ́wọ́ ni wọ́n fẹ́ parí ìsìn náà làwọn eruku ìwọlé ní Ondo State tí wọ́n sì palẹ̀ gbogbo wọn tó kù sí sùn nígbà náà. That was on the June 5, 2022. Now àwọn tí wọ́n kó ní chọ́ọ̀chì ní St. Francis Catholic Church lọ́wọ́ ìmọ̀ condition àti bí wọ́n ṣe bí àwọn gbé àwọn kan lọ, àwọn tó kú ńbẹ̀ náà kú lọ́dún náà lọ́hùn. Compare sí ti ẹrùkú tó ṣẹlẹ̀ yìí. ní wọn kóyàn ló ń bẹ̀ wọ́n pààyàn ni. Wọ́n pààyàn dànù ni. Now ní ẹni tí wọ́n ṣe ní ẹrùkú yìí tí èèyàn kú wọ́n tún kó èèyàn lọ. Fine and good tí mo rí bẹ́ẹ̀ ni pé lọ́wọ́ tí kìíní yẹn ṣẹlẹ̀ ní ariwo ta ṣẹ́sì mọ̀ pé tension kulẹ̀ wà nílùú nípa ọ̀rọ̀ insecurity. Ẹ wá wò bí excellent the government the president bó sáré pé ìpàdé tó sì bẹ̀rẹ̀ sí ṣètò bí wọ́n ṣe gba àwọn ọmọ àwọn ẹni padà tí wọ́n sì lè padà. Táwọn wá compare sí 2015 2016 tí late retired general Muhammadu Buhari tí wọ́n jí ààrẹ nǹkan náà lẹ́yìn kẹ́gbẹ́ ṣẹṣẹ́ gba ara wọn yìí o. ẹ má bàa pé bàbá ń travel wọn padà ni. bẹ́ẹ̀ ni nǹkan ńlá lẹ́yìn kẹ́gbẹ́ ṣẹṣẹ́ gba ara wọn yìí. Number one, tá a bá wò ó retired general Muhammadu Buhari wọ́n jẹ́ ajagun gbébọn tì tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n kọ́ àti iṣẹ́ tí wọ́n ní ìrírí ó yẹ kó lè fara hàn nínú ètò ààbò táwọn náà sì fi kéde. Ó tiẹ̀ wà lára campaign wọn tí wọ́n fi polongo. bẹ́ẹ̀ ni táwọn èèyàn ń sọ káàkiri àmọ́ pé ológun ni wọ́n mọ̀ bí wọ́n ṣe. now the France now táwọn wò dáadáa wọ́n sì fọwọ́ gbẹ́yà pé láàrin oṣù mẹ́fà àwọn ò rí pé àwọn fi ẹ̀yìn Boko Haram àwọn fọyín mọ́ balẹ̀. now ó wá kó Boko Haram nìkan ìgbà tí wọ́n gbàgbà ṣàkóso bandit wọlé Fulani herdsmen wọlé Ati Awon wọlé àwa fẹ́ mọ̀ níta mú bẹ́ẹ̀ mọ́ torí àwọn Ati Awon bàbá ló gbé wọn pọ̀n kò sẹ́ńtì grand patron ni bàbá jẹ́ fún wọn. now àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ti bó ṣe wù wọ́n kiri. Ó wá láì pé àyàn rẹ̀ tá a nígbàgbọ́ tó fi ọ̀rọ̀ ètò ààbò campaign wọlé fún wa tó wá ipò wá burú sí i. Back to the issue àwọn Chibok girl tèmi kọ̀pí àwọn ok tábà wá wo ti bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo proximity of time bí ó ṣe súnmọ́ra àwọn gbára tí kí ní yẹn ṣẹlẹ̀ gbára òní wọ́n dìde tí kẹ́bí àwọn ọmọ tí ó kú kẹ́bí yes 25 adoption mi tí ìgbòbí àwọn ti gbà wọn yàn padà mi tí ìrúkọ gbòòrò but for this one tí wọ́n ṣe yìí èmi kí wọn but to me o effect la treat treat the cause. ibi cause yẹn lèmi ò tí wọ́n ti ṣe nǹkan wọ́n ti ṣe àárín yẹn. Number one, wọ́n travel ni wọ́n dẹ̀ padà ó ṣò wípé wọ́n wà proactive wọ́n dẹ̀ ń listen sí dára ló ń sọ wọ́n tẹ́tí torí tó wà pé ní wọ́n continue bẹ́ẹ̀ wọn bá ní àwọn kà wọ́n kún unlike President Buhari àwọn hot àwọn statement kan
tó jẹ́ ká mọ̀ pé wọ́n fara mọ́ terrorism bíi wípé ìgbà tí wọ́n dáná fún àwọn bandit àti terrorism wọ́n ní north ni wọ́n ń pa àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ wà ní fóònù mo rí àwọn pépà Vanguard ní Tribune ní táwọn èèyàn sẹ́ndì àwọn ọ̀rọ̀ tán sọ àti Lai Mohammed nígbà this present administration láti ẹ̀sìn pé wọ́n padà pé ẹjẹ́ sáré ṣe nǹkan tá a ṣe mo yìn wọ́n pọ̀ kíní kan wà mo mọ̀ yí pé kò sí anybody tí ó sọ nínú àwọn ààrẹ pé ọ̀nà tá a gbà ní tá a fi lè secure àwọn ọmọ yẹn padà I am so sure pé wọn ní sọ bẹ́ẹ̀ but kíní kan la ó jẹ́ interest wa tá a fẹ́ mọ̀ táwọn náà ò tí ì ṣe gẹ́gẹ́ bí Buhari náà ò ti ṣe ń gbà yẹn ẹ mọ̀kàn déédéé secure àwọn ọmọ wa ọwọ́ àwọn òwò lẹ ti gbà á what have you done. ọwọ́ àwọn bandits. àwọn òwò oníjà bandits tẹ́ ẹ̀ gbá wọn mú. a rí wọn nù fídíò. fídíò bọ́ abẹ́rí wọn lẹ́bàá direct kẹ́ mú wọn kẹ́ẹ̀dẹ̀ prosecute wọn ìyẹn là ń dúró dé wọn àti ìsọ̀yẹ́ ń pa ìyẹn ni mo dúró dé tèmi. Honourable Speaker. ẹ jẹ́ kí n wò báyìí comparative analysis àwọn méjèèjì ó wà parallel ìtumọ̀ ní kó jìnnà síra wọn. When Buhari got to the Emsom affairs ẹ rí i pé Boko Haram ti take over close to 7 different local governments. Buhari fought them wọ́n dẹ̀ reclaim most of these places. ṣùgbọ́n tí mo fi ló yàtọ̀ ní wípé he fought some to create some. Wow. He fought some, he tried to eliminate some tó against the tó yẹ pé wọ́n ti gba local government wọ́n fẹ́ declare caliphate to create another monster. ẹni pé insurgency during Buhari's time ìgbà tí wọ́n pa wọ́n Nasarawa tí wọ́n pa wọ́n Sokoto ìgbà tí wọ́n pa màálù ní Buhari lọ ń wò wọ́n. wọ́n value ẹ̀mí màálù ju ẹ̀mí èèyàn lọ reason nípa àwọn Fulani herdsmen ló pààyàn ní gbogbo ìgbà yẹn. Nothing was done to the Fulani herdsmen. So ẹ lè compare ti Buhari nìyẹn Ìmẹ̀yẹ́tì Ara and Ìmẹ̀yẹ́tì Ara became a force tó sọ fún edidi governor pé ó ní luck ló fi escape. So we are looking at Buhari's regime who empower the Fulani herdsmen. He was their patron. And then àwọn yẹn náà dem pààyàn anyhow so insurgency at that point in time ní time Buhari ó pọ̀ when it comes to occupationist tendency of the Fulani herdsmen and they were unchecked wọn dẹ̀ rí ẹ̀kankan mú kan prosecuted throughout this time so Fulani herdsmen were encouraged to do whatever they like and get away with it. Mo bọ̀ let me write. Now when it comes to what is on ground now Sherry I can read just for nothing you are just yes because now Boko Haram is having his way along with the bandits ẹ máa gbọ́ mi ná out of fear 48 unity schools or 44 unity schools ní ti pa ní north gbogbo northern states ní ká ti àwọn schools wọn pa. Why are you closing the schools? Because of the fear of Boko Haram. So are you winning the war when you are closing schools? And kẹtẹ sọ ní pé ẹ̀ ń protect àwọn ọmọ but out of fear ni. Bí ẹ̀ bá sáré tilẹ̀kùnlé tó ń tilẹ̀kùnlé torí káwọn èèmọ̀ bá kọlu lé ni kílẹ̀tẹ̀ ìṣílẹ̀kùnlé lẹ̀kẹ́ lọ pọ̀ wọn kẹ́ ẹ̀ kọlu àwọn tí ń bọ̀. So now we are not winning the war. We are not. Boko Haram ó ti ń rate yẹ̀dẹ̀ the difference láàrin Buhari àti Tinubu ni pé Tinubu is not a patron to any of the terrorists. He's not a patron to them. He's not a grand patron to them. Kò ní sentiments for any one of them unlike Buhari who has sentiments for the Ìmẹ̀yẹ́tì Ara. That's different but when it comes to result kò sẹ́ni tó ní result inú àmẹ́yẹ́jì for now torí pé wọ́n dá wọn kan padà where are the abductors? Àwọn tó jí wọn gbé dà ní tó ń ṣẹlẹ̀ tá Buhari náà ló tún sọ yẹn sí. Àwọn tó jí wọn gbé dà where are they? And when it comes to even Akabi
Kebbi governor was saying the security agencies were complicit. What has the commander-in-chief of armed forces say about that? wọ́n ṣe meeting pẹ̀lú wọn náà. wọ́n ṣe meeting wọ́n ti sọ nǹkan kan wọ́n meeting kan ló sọ. meeting kọ́ àní pé wọ́n withdraw wọn wọ́n dẹ̀ lọ kú wọn mọ́. ìgbà tó there was withdraw no wọn sí. investigation as regards why did they withdraw from 1 o'clock 4 a.m. and they struck at 4 a.m. That's one. I don't think we are being just. No opinion kó tó di pa àwọn àjọ ọ̀rọ̀ tó wà tí pastor sọ Galadima sọ permit me to mention the name Arise television ló ti sọ̀rọ̀ ó ní reason táwọn fi lọ gbé Buhari wá ní pé OPC fẹ́ gba Kwara àwọn àpẹta ló lè sustain ọ̀rọ̀ Fúlàní làwọn fi lọ wọ́n ní Fúlàní agenda so tó bá jẹ́ pé apart from kó jẹ́ patron wọn tó bá dìfẹ́ Fúlàní Galadima ti sọ reason tó yẹ pé tí Fúlàní bá ń kọ̀ sí wàhálà lọ Buhari ò ní sọ̀rọ̀ torí reason tá fi lọ gbé wá nù nítorí OPC ó sọ lórí ẹ̀ kò wá establish òfin ni kò wá establish òfin. for he said it for Arise television mo fẹ́ gbọ́ clearly national TV Arise Galadima Buba Galadima former minister of defence. n tí a mọ̀ ní wípé Tiwa Danjuma kan sọ pé people should begin to defend themselves. also jù bẹ́ẹ̀ lọ. and then they talk about the rampaging Fulani X-men and how to curtail them. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Now, but my own point is this ni pé is Fulani X-men still rampaging and destroying? Yes. Is Boko Haram still causing mayhem and destruction? Yes. Bandits are still there doing the evils they are known for? Yes. So what is the government doing when we are closing schools? Ṣé kó Boko Haram book Haram ni what your chief purpose wọn na when you are closing schools wọn dey take education wa okay. Federal Ministry of Information ti sọ pé wọn àwọn close school. Governor ti announce kí ló kan federal minister. no ṣùgbọ́n school bílẹ̀ tí wọ́n lọ. ẹni sùúrù wọ́n ní federal government close gbogbo unity school. lọ́dọ̀ wọn ni ò kì í ṣe lápá. no wọ́n ní wọ́n close gbogbo unity school. gbogbo ṣe gbogbo federal government láwọn ò close unity school. àwọn gómìnà ti close. àwọn gómìnà ló close it. dáhùn náà kó ṣe wọ́n ṣe wọ́n achieve Boko Haram achieve. Boko Haram doesn't want schools to exist Western education. bẹ́ẹ̀ni so they are still succeeding very fast. ẹ tilẹ̀kùn lé ní ẹ wá ní ẹ̀bẹ̀rù. ẹ mọ̀ gbọ́ ẹ̀kẹ́ tó ṣe náà ẹ jẹ́ ká wò tó bá ṣe àwa ni kí n á ṣe níbi tí àwọn ọmọ ti ń lọ school tí wọ́n sì ń jí wọn gbé lójoojúmọ́ tí àdẹ tí ì rí final solution. because you failed to have final solution. fine yes táàdẹ tí ì rí final solution sí nǹkan tó wà ní. láti ní god láti ní final solution. yes tí mo like ìjùlẹ̀ sọ. táà tí ní final solution. they were bereft of ideas and creativity. a máa sacrifice àwọn ọmọ yẹn lọ ní títí tá a fi láì dé ẹ̀mí àwọn ọmọ yẹn ó wà important. ẹ̀mú kọ̀ọ̀kan ní wéréwéré ẹ̀mú kọ̀ọ̀kan. èmi á padà sọ̀rọ̀ tí Ọláwùmí sọ ó lágímẹ̀ntì bẹ́ẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń fà lé ó ní òun sì tẹ́ńjà tòun fún retired general ọlọ́run ní Ṣakí ó ní ẹ wo bí ó ní àmọ́ bí tí wàhálà ti wá ṣùgbọ́n kinetic tá à ń lò yìí pa ń gba helicopter à ń gba weapon láti fi kojú wọn if and treat the effect ní à treat the causes jẹ́rọ lẹ́kọ̀ọ́ wọn náà pé Ọláwùmí ohun tó bá wà nú ẹ̀ ní kò sọ tó bá ipò òfaramọ́ nǹkan tá à ń sọ níbí ó ní number one ó ní kò sí information kan nípa àwọn tí president ọmọ nípa àwọn tó ń sponsor financial kìíní tí wọ́n sì ń gba aid ó ní apart from tí wọ́n lọ DSA ó ní UAE náà support wọn àǹtọ̀ with federal government pẹ̀lú list àwọn tó ń sponsor ìgbà tí mo wá kó èrè mo wá lọ wọ́n á bẹ̀rẹ̀ is there any credible evidences pé àwọn sponsor wà ó wá ń sọ mi pé do you know that ìgbà tí wọ́n fẹ́ mú Shekau abọ́kẹ́ Shekau the first because ni pé àwọn tí wọ́n finance Shekau that notorious terrorist wọ́n kọ́ court àwọn financier lọ́kọ̀ wiki ẹ̀ kó ló pé iswap wà kọ́ńkẹ́ ìkan wà nínú náà wọ́n pè ní Ali Adero now kingpin ni lọ́wọ́ báyìí financial power ẹ̀ ó so strong pé wọ́n challenge Nigerian state pé
kí US wá fèsì òun bóun rẹ́dì ìgbà tí wọ́n interview àlẹ́ àdèrò ẹ̀mọ̀ràn tó sọ ni ó lóun ti pààyàn torí ẹsẹ̀ pé ọmọ ètò òun pamọ́ ó ní ọkàn òun ò sì dá ńlẹ́bi mọ́ torí pé òun ní ẹgbẹ́ pé òun gbẹ̀san lára Nigerian state ni àlẹ́ àdèrò ò sì sọ ní kọ̀rọ̀ ó ń sọ ní gbangba ni tí fídíò clip wà everywhere. ní kí náà ní ká ṣe. now kí náà lè ṣe ni pé the financial tí wọ́n ń gbówó kalẹ̀ tẹ́ ẹ bá dé náà bìrù di change. ṣé ẹ sọ ni pé irú àlẹ́ àdèrò yẹn ó yẹ kí wọ́n ti mú apart from àlẹ́ àdèrò túkù máa mú ó yẹ kí wọ́n ti mú gbogbo àwọn list tí Sheikh Ahmad Gumi ó yẹ kí wọ́n ti gbé òun náà àwọn list tí UAE forward is Nigeria government ó yẹ kí wọ́n ti gbé wọn. Gumi sọ ìdí tí òfin yẹ kán gbé òun. èwo ló sọ fún rẹ. òun ló sọ fún rẹ o. àwọn ò sọ pé. ìdí tó sọ ẹ lóòótọ́ kò yẹ kán gbé. Kánú náà sọ dídí òsì gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n. ẹ mọ̀ gbọ́ tí Kánú yàtọ̀ sí Gumi wọ́n ti gbé no rárá ẹ gbọ́ mi yé wọ́n ti mú Kánú nígbà tí ìjọba wò pé ó yẹ káwọn mú wọn mú Gumi nígbà tí ó dẹ̀ sọ oríṣi náà ṣe mú òun àwa ló ń jọ lójú pé wọn mú Gumi Gumi dẹ̀ sọ pé wọn àtó bẹ́ẹ̀ láti mú òun. ó ní wọn àtó bẹ́ẹ̀ láti mú. yes now. tọrọ mọ àwọn tó jọ ń ṣe fún. no yes. ó ní gbogbo ohun tó ń ṣe with approval ìjọba ni. ó ní ẹ máa gbọ́ ó ní ìjọba mọ̀ sí tó ń ṣe. ó ní Boko Haram rè bandit rè tó ń lọ́dọ̀ wọn ní ṣé bí ìjọba ohun ọ̀dá lọ náà. ọlọ́pàá tí wọ́n tẹ̀ ló ń lọ sí. ó ní ọlọ́pàá máa tẹ̀ ló ń lọ ok ẹni ọ̀daràn ló ẹni bandit ló ibi tó ń wá ìgangan ebi ọlọ́pàá tó sọ òun wá rè. legalized criminal. ọlọ́pàá sì wà lẹ́yìn ẹ̀ tó tún wọ uniform. So what are we saying? So okay ẹ mọ̀ gbọ́ ẹ kàn bú Gumi kò yẹ ká bú Gumi ṣé bí èèyàn làwọn ìjọba kí ló dé pé ojú tí gbogbo èèyàn fi wo Gumi ó yàtọ̀ sójú táwọn gangan fi wò ó àwọn gangan ò sì bọ́ ta kí wọ́n sọ fún wa pé ókè o owó yín o tí táàkì yín ò tún rí bákan tó bá dọdún tí ń bọ̀ o ó wà lára owó tá a fi sanwó oṣù fún Gumi o a employ rẹ̀ ní o as retired military officer láti máa bá wa negotiate tóró ń ló gbédè wọn tóró ń lọ́mọ eléyìí ọ̀dà ọ̀rọ̀ báyìí tó sọ ń kọ́ abẹ́rẹ́ náà ọ̀rọ̀ báyìí tó sọ ń kọ́ wọ́n sọ pé tó fi sọ ni pé àwa la ní ọ́ sọ ọ́ ok àwọn àtúbẹ̀rẹ̀ pé ìbéèrè kù kí ló dé tí ebi Islam ní Gumi lòun ṣe gbogbo ara sì mọ̀ pé orírun Islam Saudi Arabia ni kí ló dé tí wọ́n dá Gumi padà Saudi Arabia. ilé àwọn tiẹ̀ dá padà bẹ́ẹ̀ kì í ṣe Gumi. tẹ́yìn òbí léèrè. pásítọ̀ Nàìjíríà ni wọ́n dá padà. àìsí àmọ́ máa fi jọ Nàìjíríà wọn. bẹ́ẹ̀ bàbá I'm with you. that is it Nàìjíríà náà dá padà. I'm not with pastor. ó dẹ̀ yé e o àwa náà prove ẹ̀. ṣùgbọ́n kí n tó prove ẹ̀ tó bá sí Ọlọ́run ní jẹ́ kára burú. wọ́n nítorí pé Gumi àti rí ọlọ́mọdé. Gumi is closed is religion tiẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn Shia àwọn Shia yẹn they are known for war they are not for peace. Shia Muslims. so ibi tí ẹ̀sìn ti wá inú wọn ti rí pé léyìí o is not ẹ̀sìn wa ni tó gbé lọ wàhálà ló gbé lọ́wọ́ wọ́n sì dá padà pastor ẹ̀jẹ̀ ń sọ kan fún mi. ṣe báwọn Hutus Shia pọ̀ ni wọn Shia Muslims pọ̀ Hutus dem should fight àwọn Hutus kí ló ń kọ Hutus náà wọ́n sì fight Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ honourable speaker Shia Muslims pọ̀ ni wọn. 2014 tí mo ṣe first hajj àjókòó nínú mọ́ṣáláṣí ní Haram mo wà ń bẹ̀ bàbá wa Adébólú wọ́n wà ń bẹ̀ à ń ṣe prayer alájà Mọ̀ṣúrà Sùmọ́nù wọ́n wà ní House of Assembly nígbà àbí Senate náà wà wọ́n sáwà ní Senate 2014 sáwọn náà lọ 2014 àjọ wà ń bẹ̀ ni kódà àwọn náà wà ní àwọn tá à ń ṣàdúrà fún ìjọ náà níbi tá a jókòó sí àjókòó ń bi àkọ́kọ́ wọ́n wò wá wọ́n lọ wọ́n bá ti wọn lọ àwọn tó ń ṣe security bẹ̀ nígbà tó yá èèyàn kan wá join wa ó múra bíi Gumi yẹn ó pupa ó ní irùngbọ̀n bẹ́ẹ̀ ó tó ṣẹ́jú mẹ́ta tó join wa
àwọn security haram security haram wọ́n wá tú wa ká wọ́n làgbọ́dọ̀ tó kù papọ̀ kámọ́ lọ. ó tún dé ẹlẹ́ẹ̀kejì àtúnbọ́bọ̀ míì ẹlòmíì náà ní òkè ṣe the first person òun náà dàbí àwọn yẹn ó wá jọ ìwà àwọn méjì tiẹ̀ nìyẹn wọ́n lé wa dànù. mo wá bí Alhaji Adébólú kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ níbi tá a jókòó sí nìsín àwọn pupa tí ń jọ ìwà ẹ̀mọ́ jẹ́ wọ́n jọ ìwà mọ́ ìdí tí wọ́n fi ń lé wa ni pé they are known for war ìgbàgbọ́ wọn Saudi ni pé tí wọ́n bá ti jókòó méjì mẹ́ta wọ́n ń plan ogun nìyẹn kò sí nǹkan gidi tí ó jáde látọ̀dọ̀ wọn so they are under serious monitoring nírú ibẹ̀ yẹn the Nigeria wa béèrè pé why tẹ́sí lé Gumi padà kí Saudi Arabia wá fún wọn ní reason táwọn ṣe lè padà pé irú èèyàn báyìí o ìtẹ́ máa ṣe ní o ẹ wá ní àwọn akọ́nà lè padà. Nàìjíríà náà èmi tí ẹ mọ reason tèmi sọ pé Nàìjíríà. Gumi represent the Shia Muslims àwọn náà dẹ̀ pọ̀ ní corridors of power and they are the major financiers. ẹ̀sìn wá ní wọn lé Nàìjíríà. Nàìjíríà kan náà lé àwọn náà wà ní corridors of power ṣẹ́gbọ́n and they are the major financiers. The very Shia Muslims see they are very powerful in arms dealings. Boni Pantamiwa. In arms dealings. Boni Pantamiwa. So you understand? èyàn kan pè láti north the other time ó ní Gumi kì í ṣe bandit ó sọ àwọn nǹkan kan nípa Gumi wá ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu Gumi ọ̀rọ̀ bandit ni. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ Kúnlé Ìjẹ̀ṣà lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá etí náà ò ní di o oríire létí gbogbo wa ó máa gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ìyẹn Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa sórí ètò yìí níbi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ á tó jẹ́ kí ẹ̀yin yẹn wa kẹ́ máa gbọ́ àdúrà sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí o ire lójú ọlá rí ire báyìí lójú gbogbo wa ọmọ rí ìpàdé wa bí oyin ó dàbọ̀.